Kí gbogbo wa pé tó kábọ̀ sórí ìkànnì aláyọ̀ tí Koikimedia. As we kickstart again, mo kí wa pé a very good morning and welcome to our transmission as we do on this particular platform. Níbi tí a ti mú Yòrùbá self-determination wà fún ọgbọ́n ọmọ Yòrùbá nílé àti lóko. Àtẹni tó gbàgbọ́, àtẹni tó gbàgbọ́, does not matter. One thing is, eventually, a lot of us would fall in love with what we are doing at the appropriate time. Torí àsìkò ní gbogbo nǹkan. So, as we continue to forge ahead, and as we continue to ask for our right to self-determination, which is an inalienable right anyway. Mo kí grandma, ẹ̀yin ìyá dáadáa tẹ́ tí ń darapọ̀ mọ́ wa, ká tún ṣe awareness kékeré bí a ti ṣe máa ń láǹfààní àti ṣe torí ìrìn àjò wa ṣe pọ̀ lénìí, but we have to catch up as usual. Mo kí grandma Stella Ṣódẹ́yìndé, mo kí pé káàbọ̀ sórí ìkànnì wa tí a mọ̀ sí Koikimedia. Okay, I tried a little loud throughout. I try láti charge anything. So good morning once again. Ẹ bá wa gbọ́wọ́lé share button. Ẹ bá wa share program wa so that kí many people lè ní àǹfààní àti lè gbọ́ wa. So that is the only beauty tí ẹ lè ṣe fáwa, so that as many people can also participate. Ká lè fi ní better understanding reason tí a ṣe ń polongo òmìnira Yorùbá àti pé kí ni nǹkan tó wà entail about. Torí ọ̀pọ̀lọpọ̀ ní kò tẹ̀ yá wọn intan torí ẹ̀ sọ pé a fẹ́ Yorùbá nation. In tó bá dẹ̀ yéèyàn èèyàn gbọ́dọ̀ béèrè ni. That is the key. Torí tá bá ń pariwo pa fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, and a lot of people don't have a clue in tant and so rárá, that means pé there will be conflict and we might not eventually arrive at the final destination. So mo bẹ̀ wá gbogbo ẹni tó bá ti ń gbọ́ wa, ẹ bá wa pín broadcast wa. Mo kí àwa Muslim, mo dẹ̀ kí àwa oníṣẹ̀ṣe náà pé a very good morning and welcome to the transmission. As we say all the time on this platform, àwọn ọ̀báyàn kankan jàjú pé à ń béèrè inalienable right. Bí ìjọba fẹ́ bọ́kọ̀, that right has to be respected. Torí òfin àgbáyé ló sọ pé gbogbo èèyàn ní right sí self-determination, and self-determination dẹ̀ ń ṣe ẹ̀ṣẹ̀, kò ń ṣe crime at all. Ó lè má yé ọ̀pọ̀lọpọ̀ ni. Self-determination is an inalienable right. The motorway is already busy. Ní àárọ̀ yìí, ní aago 9 fẹ́ lọ lù. Gbogbo àwọn èèyàn tí ń lọ káàkiri different locations, different places, as people have a lot to do. And tẹ́ bá wo wájú yín, fẹ̀yìn tí ẹ bá láǹfààní àti wò wá, we are streaming on multiple channel as usual. Ẹ rí pé it is already busy in the morning, and that shows that mo kí bàbá wa Kúnlé Ṣítà, many people are already out and about. Ojúmọ́ ire fún wa lẹ́ẹ̀kan sí o. Mo kí gbogbo wa pé bàbá wa John Orídàpọ̀, mo kí Mr. Lawal Abiodun, mo kí good morning. Tẹ́ bá bá wa gbọ́wọ́lé share button, ìyẹn ni àwa máa la appreciate. Ẹ bá wa gbọ́wọ́lé share button. So àlàáfíà ni mo wà o, ṣàlàáfíà lẹ́yìn náà wà.
mo kí wa lẹ́ẹ̀kan sí kí là ń pè ní Yorùbá nation àti pé kí ni ìdí tá ṣe fẹ́ Yorùbá country òun ni most of the topic tó dá lé lórí. Ìdí tá ṣe fẹ́ country ni pé àwa náà fẹ́ wà nínú community of nations where people are demanding, you know, their rights, and mo rò pé ó pọ̀ jù when we ask for such, but ọ̀pọ̀lọpọ̀ ní we should continue with the fraudulent country tó ń pè ní Nigeria, and we disagree on that because Nigeria tí a mọ̀ has many nations inside it, and gbogbo nations yẹn olúkálùkù wọn ní role tó ń play, but nínú Nigeria àwọn play role kankan. Ẹ ṣé gan ni bàbá mi John, mo appreciate yín. Ọlọ́run ló ń fáwọn ṣe kò ń ṣe pé nǹkan kan, but a ní kí Ọlọ́run san wá lẹ́san. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀mi ṣe wà ní UK, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe wà ní Nàìjíríà tí ẹ̀ ń gbádùn, tí gbogbo nǹkan tó lọ bó ṣe jẹ́ kó lọ as a country, mo ní láti máa jáde pé kátẹ break in Nigeria. That is even if it was working. But for the fact that even if it's working, a ṣì tún ní right láti béèrè ẹ̀tọ́ wa. Mo kí yàwá Raji Yetunde Mujibat, salamu alaikum lẹ́ẹ̀kan sí. So when a lot of people tabamba sọ̀rọ̀, to them it's like we are against a particular government. Àbí bóyá government tí ó wà lórí oyè òun ni a ní problem pẹ̀lú. A ní problem pẹ̀lú ìjọba Tinubu rárá. It doesn't matter. Kò bá jẹ́ Jonathan ló wà níbẹ̀, kò bá jẹ́ Buhari, kò bá jẹ́ Atiku, Peter Obi. In táwa ń sọ ni pé life àwọn èèyàn wa nílé is not the same pẹ̀lú life táwa ń gbé nílùú òyìnbó, and kò dẹ̀ kó rí bẹ́ẹ̀, because United Kingdom with a population of less than 70 million, and when we talk about United Kingdom, a máa mú England, Wales, Scotland and Northern Ireland. Òun ló form gbogbo population yẹn, which is about 66 million. And the problem ni pé àwọn ní nǹkan tó nǹkan táwa ní. So locking us together for that long period tó ń pè ní Nigeria, mo kí bàbá wa Ibrahim Ọlá, has had a bad effect on us. And ìdí tó dẹ̀ ṣe ní bad effect ni pé mo kí bàbá Ọlánrewájú, òun ni pé the foundation of when they were making that country, wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ clauses sí, knowing the fully well that we are all different people, and that clause expired. Bí yàn bá dẹ̀ consume tó bá ti expire, tí kìíní bá expire, tó dẹ̀ sọ fún mi pé ìjọba yìí ló máa expire, mo dẹ̀ tún consume, á jẹ́ pé èmi ni mò ń wá ìjà fúnra mi. Ó dẹ̀ lè gbé ẹ̀mí èèyàn lọ, torí pé food poison is one of the fastest thing tó lè pààyàn tó bá tètè rí medical around it. So kí ló wá dé tí a fẹ́ máa consume why tí a wá ń consume into ti expire? Because kò sẹ́ni tó máa sọ níbi tílẹ̀ ṣúdé lè ní, àbí níbi tí oòrùn tó ń jáde tó dẹ̀ sì máa kan gbogbo ìbòjí, kò sí bí ìbòjí yẹn ṣe lè pọ̀ tó, oòrùn máa débẹ̀, time tó máa débẹ̀ ló máa yàtọ̀. Why then do we want to consume? Mo kí our Grace Olúṣètò, ẹ káàbọ̀ sórí ìkànnì wa, ẹ bá pé tó. Èmi náà sáré jẹ breakfast èmi ò láwẹ̀ o, ṣọ̀rọ̀ ìjọba ń gbàwẹ̀. Àwa la ní coffee beans, Ghana àti Nigeria.
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan pépà ẹ má bínú torí motorway tí mo wà àwọn atẹ́gùn mọ́tò tó ń lọ sometimes could be affecting because heavy speed number lọ. So now ìbéèrè tó yẹ ká béèrè ni pé ṣé a sì ní right pé ká wà ní Nàìjíríà? Ṣé a sì lẹ́tọ̀ọ́ pé ká wà ní Nàìjíríà? Ṣé a sì lẹ́tọ̀ọ́? Tá a bá wá lẹ́tọ̀ọ́ pé ká wà ní Nàìjíríà torí pé contract ní Nàìjíríà, contract yẹn dẹ̀ ti expire. Mo kí bàbá wa Mao Olùdarí JP, Mr. Ọlárẹ̀wájú Táíwò, mo kí yín. Ẹni tí ń bá rí ní comment section, mo kí gbogbo yín. Ẹ má bínú ẹ tẹ́ wà mí báyìí. The position of the phone, I think it might be better like this. See if I can bring it up a little bit. Ẹ má bínú. I'm a manager there. Ẹ jẹ́ kí n yọ eléyìí because ó ń disturb view mi. When we know that the country, Ekarosa, Mr. Oluwadari, mo kí gbogbo ẹni tẹ́ wà ní United Kingdom, títí dé Dublin, Mr. Rahim Abbas, mo kí yín, good morning. Mo kí gbogbo wa pé àkúbójú ọjọ́ ṣe rí. Mo kí bàbá wa Alànà Professor Adébánjá Akíntóyè. Mo dẹ̀ kí Chief Sunday Igboho àti gbogbo àwọn tí wọ́n gbé tó Yorùbá Nation dání. Mo jẹ́ n parí breakfast mi. I have a long drive. Iṣẹ́ kan ni brother yẹn ṣe nísìn. Brother tó ń lọ yẹn. He get paid. By the end of the day, he would have loved to do the same thing in Africa. But wọ́n ní sanwó fún tó bá parí iṣẹ́. Ẹni tẹ́ ẹ lè má rí. Èmi mo rí nínú mirror. All right, I'm on láti move ilé. À ń pé wà lè fẹ́ pọ̀ báyìí. All right, let's do this way. Mo kí Mr. Busari. Ẹ má bínú sí bí nítorí ẹ mọ̀ pé ta ni mo wà. So there's a lot. All right, let's do it this way. Ó dà pé mo lè gbé báyìí. Ẹ má bínú sí mi. Ẹ jẹ́ àkọ́kọ́ tọ́nà kí wọ́n dá padà báyìí. Mo kí bàbá wa Balógun Latif. Mo ní tó lè hold it, but apparently kò fún mi ní position tí mo fẹ́. I would have loved to hold it like this. So, but problem tí mo ní ni pé ó lò. Bó ṣe design mọ́tò yìí ni. Kó wà bẹ́ẹ̀ yẹn. Because ilé tó ń jábọ́ lẹ́ẹ̀mẹ́wàá yẹn kò ní lè jábọ́, mo ti lock ẹ̀ bẹ́ẹ̀ yẹn. So mo kí gbogbo alẹ́ nǹkan sí pé ẹ káàárọ̀. We are still 14 minutes into the broadcast. Probably maybe another 14 minutes. Mọ́tò tó wà níwájú mi tí mo wà náà electric ni. Bó ṣe jẹ́ electric yìí, mo fẹ́ fi ṣàpèjúwe Nàìjíríà. Ó ti sọ iye mileage tí mọ́tò yìí lè drive all the way through. Ó ti sọ gbogbo mileage ẹ̀. The total mileage tí mo lè fi gbé mọ́tò yìí is about 212 miles. But let's get 212 miles here on electric is about 95% fully charged. Mo ṣe lọ gbé nísìnyí. That shows pé tí mo bá recharge after 212 miles, anywhere tí bá wà, I will not be able to move forward again. Mo kí àwa Tóyìn Lọ́lá. Problem tá ní ni pé many people are thinking that, oh, Yorùbá Nation tó ń fẹ́ yẹn, there is an hidden agenda. Ẹ jẹ́ ká wo mileage tí Nàìjíríà ti lọ láti 1960.
ẹ ṣé gan ni ìyá wa Grace Olúṣètò ẹ káàbọ̀ ẹ̀gbọ́n mi Yẹmí Fátókí mo ti ra coffee tẹ máa ní kí n ra yẹn òun ni mo rà láàárọ̀ yìí torí mo need the coffee but hot chocolate lèmi mu not coffee anyway. Mo kàn pull to the side road láti relax kí n tó continue journey mi and we all do that. Mọ́tò kan náà ló ṣe gbéra nísìn wàá refresh there especially if you're driving a very long drive. Mọ́tò ọlọ́pàá kan bọ̀ to the side òun ló ń lọ yẹn. Now Nigeria ti run for 100 years plus. Bàbá wa Abíọ́dún Monday mo kí Barika Jimoh fáwọn Muslim mo kí gbogbo àwọn Mùsùlùmí ní gbogbo ibi tí ẹ bá wà níbi tó ti máa pé utuba tó máa kí Jimoh lẹ́ni títí dé Saudi Arabia. 110 miles equivalent of 110 years ní Nigeria ti fi operate. Òkìkíọlá Emmanuel Adébáyọ̀ mo kí brother mi dáadáa àkó ọjọ́ bí jọ́sí. Kí ló wá dé tí àwọn èèyàn fẹ́ accept pé Nigeria tó pé mo kí grandma Woni mo ti rí yín bẹ́ẹ̀. Kí ló fà á tí ẹ fẹ́ jẹ́ ká pull out after tí expiry date yẹn ti pé? Ṣé wọ́n sọ fún wa nísìn pé 100 years yẹn kò sí nínú document àbí 100 years yẹn it is not valid? Mo ní mọ́tò yìí bó ṣe jẹ́ electric VW ni ID4 lórúkọ model ẹ̀. Tí bá ní mo fẹ́ lọ sí distance tó ju 212 miles lọ ó máa cut out torí kò ní gbé mi débẹ̀. Mo ń bí ọmọ Yorùbá láàárọ̀ yìí ní gbogbo bí ẹ bá tútù láǹfààní àti gbọ́ ìkéde tá à ń ṣe ní orí kan nìyí tó ń pè ní Koikimedia self-determination platform. Ṣé Nàìjíríà máa gbé wa dé final destination wa ká tó kú? Ẹ gbọ́ mi dáadáa o. Ṣé Nàìjíríà ṣó máa gbé wa dé final destination wa? Good morning, Mr. Williams. Or are we going to get stuck as we have already been pushed, and things have no longer worked? Ṣé a máa lè recharge battery cell Nigeria? Torí pé battery cell Nigeria as of today, ó ti dead. Tí battery bá dẹ̀ ti kú, ṣé ó ṣe recharge? Ṣá lè recharge Nigeria? Ká reboot ẹ̀, kó dẹ̀ favor wa, kó dẹ̀ work to the extent of what humanity expects for mankind? Or should we just accept that it has failed and ká abandon battery yẹn, ká wá lọ gbé battery mi jáde tó ń pè ní Yorùbá nation, Arewa nation, Ìjọ nation or whatever nation, but it tó kàn wá ní Yorùbá nation. So everybody ló ní right, àdèmọ́ra wa rí. Òyìnbó ló kó gbogbo àpapọ̀ tá fi ń pè ní Nàìjíríà tí ẹ̀yà oríṣiríṣi wà nínú ẹ̀. Ṣé fẹ́ jẹ́ ká renew battery yẹn ni àbí ká yọ battery yẹn ká gbé tuntun jáde? Torí èyí tẹ́ ń sọ pé ká keep Nàìjíríà, ṣé ẹ fẹ́ jẹ́ ká máa lo old battery cell tí kò favor anybody, àbí ká wá battery tuntun ká gbé sínú ilẹ̀ Yorùbá ká wá máa fi operate? Torí pé battery tuntun ní Yorùbá nation táwọn pariwo, kò wá sí battery tí kò tún ní problem, but battery Nigeria ìdí tó ṣe ní problem ni pé omi tó wà nínú ẹ̀, ẹ mọ̀ pé battery wọ́n ní ní omi nínú bá ṣe gbọ́. Èmi wà mọ̀ bóyá táwọn ti gbà ló dé àwọn mọ́tò táwọn ń lò nísìn, maybe it's like that, because gbogbo àwọn mọ́tò eléyìí àwọn náà máa ń ní battery fault. Battery wọn máa ń ní fault, but tó bá ní fault wọ́n máa yọ battery yẹn, wọ́n máa gbé tuntun sínú ẹ̀ ni. Wọ́n ò ní try láti amend ẹ̀ pé mọ́tò yìí o battery tó ń lò ó ti ní fault o. Tesla bí ṣe gbọ́, tí battery Tesla bá ti lọ
tí battery Tesla tó bá kú, you have to buy a brand new. Kò sí second hand tó fẹ́ gbé sí tó máa ṣiṣẹ́. It has to be a brand new battery to get it going. So why are we using a dead battery? Because Nigeria right now, Sherry Ile, Tan Sora, oh okay. There's nothing wrong with our territories. Park Lizzie, good morning. Tabani, Nigeria. It is that branding. Orukoye, battery etiku ni 2014, according to the amalgamation. But in time when you say ni pé I want accept pé battery etiku, but ọmọ Yorùbá ló ń ṣe lọ́wọ́ Tinubu ẹ jẹ́ ká jẹ́ kó lo battery yẹn bóyá ó lè kickstarter. Bóyá tó bá kickstarter, because on sọ fún wa nísìn pé òun fẹ́ ṣe economy, òun fẹ́ ṣe roadmap. But àti rí pé it has always been the same trick. Tó máa ń sọ àwọn máa ṣe this, àwọn máa ṣe that, àwọn máa ṣe this, àwọn máa ṣe that. But the reason why all these has failed is because we are running on a failed battery. Battery Nigeria, battery it is dead. And when something is dead, there's no amount of effort. Tẹ́ bá gbé lọ sọ́dọ̀ battery charger, tó bá ti dead, ó ti dead ni kò sí nǹkan tẹ́ máa ṣe sí. You have to buy a brand new battery. So for the fact that many people that knows that the battery cell Nigeria died in 2014, which is the project Nigeria, tó fi ń pè ní amalgamation, because amalgamation mean pé in tí wọ́n join papọ̀, àwa ní ká di amalgamated. Òun ló ń dìjà láàrin gbogbo wa báyìí. Mo kí bàbá wa Balógun Latif. Wọ́n ní Nigeria has expired since 2014. We need to get a new battery power Yoruba nation, no going back. But àwọn kan ní no, ẹ má tí lọ gbé battery kankan wá again o. Ẹ má ká tí lọ gbé another battery kankan wá, because battery tá ṣe ń lò yìí ó possible pé ó lè ṣiṣẹ́. And like I said, this VW motor tí mo wà náà VW ló ń pè, but only model ID4 is running on electric. And tabanika wo mo fẹ́ fi wọ̀nyí lẹ́yìn kankan ni o. So what you're looking right there, only this is a fully charged at 95%. Kò ní rìn ju more than 212 miles. Tí bá ní mo máa lọ 213 miles, just 1 mile péré, irọ́ ni mo pa. Mo dẹ̀ lè bẹ̀ Jésù, mo dẹ̀ lè bẹ̀ Ànábì pé kó bá mi add 1 mile lé lórí. Nígbà tí battery inú mọ́tò yìí ti sọ fún mi pé kò ní rìn ju 212 miles. Why are we all a failure? Láti máa accept irọ́ tó ń pa fún wa. Mo kí láti Germany. Ẹ jẹ́ ká fi wọ̀nyí tó kù náà, so that kẹ́ lè rí in tí mo ṣàlàyé, because I love practicals. Practical ètò tiwa. So this is the dashboard. Only battery mọ́tò yìí ó wà at 95%. Ó lè rìn 212 miles. After 212 miles, mo tó bẹ́ẹ̀ kí n sọ pé Jésù o, Ànábì o, ìṣẹ̀ṣe o, jọ̀ọ́ jẹ́ kí mọ́tò yìí tún rìn sí another 1 mile. Irọ́ ni mo pa, kò ní ṣiṣẹ́. It is a lie. And this has always been the lies that we have been told for the last how many years till date. Now, ẹ jẹ́ n gbé iná wá báyìí kẹ́rí. So, look at it. 95%. Ṣé ti rí pé battery ni. Mo ti lo 5% nínú ẹ̀. But ìrìn àjò tó lè rìn kò tó 200 and ó tẹ̀ ti lọ. Ń bọ̀. Ó ti padà. Kò ní tó 210. And until everybody accept the truth, what they need, bí àṣà ọmọlúkà, òtítọ́ òun ló máa lékè. Bó wù yín kẹ́ allow káwọn politician parọ́ fún wa pé Nàìjíríà battery ẹ̀ àwọn ṣiṣẹ́ lé lórí,
Oma pull up, Oma shishe, Oma walk. All that is just gimmicks and lies. The dead battery will not work. Kò sí nǹkan tẹ́ lè ṣe sí tó máa jẹ́ kó ṣiṣẹ́. Kò sí iye àdúrà tá lè gbà tó máa fi ṣiṣẹ́ because the battery is dead. In tó bá ti kú, ó ti kú nìyẹn. Kẹ́yìn náà bá ní rí pé Koiki n tó fi wọ́n yẹn kò dọ́dọ̀ tiwa. But let's see if I can get the back. All right. Phone got thing gbóná nínú ibi tí mo fi sí lórí dashboard. Sherry, 212 miles. Ó ti sọ eye mileage tó máa rìn. After that, mo tó bẹ́ẹ̀ kí n lọ more than that. But we are all liars. Irọ́ ti pọ̀ jù. Irọ́. Lies upon lies. 212 miles. That is what this vehicle would drive. Anything after that, it will not go further than that. So as I'm about to bring this program, because I got to start moving now because of my time, mo fẹ́ kó yé wa pé nobody should deceive us again. And because the weather is very warm, so I'm going to put on my air condition so that I can crack on and start moving slowly. So, AC ni mo need low. Okay, gbogbo alẹ́ nǹkan sí. Ní ṣe lásán. Yòrùbá nation has come. There is no amount of lies that anybody can tell us again. Mo rí ẹ pay cash. Bàbá mi Abiola ṣẹ̀rí pé fan yẹn ti jáde. And the more tí a bá wà ní Nigeria pẹ̀lú dead battery yẹn, the more tá mama struggle as people. Torí pé country tí kò ní value system òun ní Nigeria. The value system died, and everybody is hoping that one day we can get it right. You will not get it right because the country is a total failure. Nigeria is a total failure, and we got to allow it to go. But the fact that many people doesn't want Nigeria to go is a big obstacle. Kò ń ṣe pé kúkú ń gbádùn Nigeria, kò sẹ́ni tó ń gbádùn ẹ̀. Ẹ̀yin ò gbádùn ẹ̀. Àwọn tó ń gbádùn Nigeria, gbogbo percentage wọn kò tó 10%. But they keep telling us the same lies that the country will get better. As I go out of the broadcast this morning, inti mo fẹ́ kẹ́ mú kúrò ńbẹ̀ ni pé ṣé a lè fix battery Nigeria kó padà síbi tó yẹ kó wà, àbí ká kúkú abandon ẹ̀ completely, ká lọ ra battery cell tuntun, ká ra battery tuntun, ká gbé sí orílẹ̀-èdè wa tó ń pè ní Yòrùbá, ká get out of the battery ti Nigeria so that we can move, because a new battery will give us opportunity to start afresh. Old battery tó ń lò nísìn ẹ lè rí nǹkan kan mú jáde nínú ẹ̀. Mo kí gbogbo lélẹ̀ nǹkan sí ní ṣe lásán. And as I leave you this morning on this broadcast, I always want you to remember that we are doing this because we prefer to get the hell out of Nigeria than to remain in Nigeria. Mo kí bàbá wa Professor Adébánjí Akíntóyè, mo kí mọ̀mísí mi, mo kí àwọn family tèmi náà, both at home and in the diaspora. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní gbogbo ibi tí olúkálùkù wa wà, tí Ọlọ́run ní ká wà presently. At the right time, I'm sure everybody will understand the truth, and only the truth will make us to go out of Nigeria. Mo kí wa lẹ́ẹ̀kan sí o. Thank you so much for joining, and I hope you have a blessed day, and we will join probably maybe later. Tí bá tó rí àyè tú láti jáde láti wá bá yín sọ̀rọ̀, I will do that. But for now, I got a long drive and I got to go now. Thank you so much. So as we end the broadcast one at a time, let me remind us again that self-determination remains an inalienable right, and that right will be respected. It does not matter who, it does not matter whether they want it or not. In your power, they have to respect it, and that is the only thing that they have to do. So,
ìwọ tí o ṣe ń gbọ́ mi lákọ̀ọ́kọ́ bóyá ẹ ṣe gan ni princess awoni ẹ bá ń kí àwọn grandchildren ní mà bóyá lákọ̀ọ́kọ́ lẹ máa kọ́kọ́ bá platform yìí pàdé pé kí lè ń sọ Nàìjíríà ọ̀la máa pín look àfihàn tó bá wà ní diaspora àtàjọ wà ní UK ó lè kò sí UK ní gbogbo àjọ wà labroad but ẹ̀yin tẹ́ wà Nàìjíríà tó bá sọ fún yín pé Nàìjíríà máa ṣiṣẹ́ ẹ̀ tutù ẹ̀ dànù kódà olówó tó wà Nàìjíríà kò ní sinmi àwa ò lówó but a ní sinmi but stress ti yín ló fi pa wá ní Nàìjíríà every blessed day là ń ronú yín à ń ronú àwọn family à ń ronú mọ̀lẹ́bí àtẹnitámọ̀ àtẹnitá fẹ́ ṣàánú àtẹnití kò yẹ ká ṣàánú ẹlòmíì owó ilé ẹ̀ owó insurance ẹ̀ owó this owó that òun ló máa send sílé torí pé kí family bá lè jẹ family. The country has enough and we have just about 30 seconds to go. But yet, if I carry new battery cell Nigeria, that battery is dead. There's not much we can do with it. Yòrùbá nation, Ade Ileleri, ojú ló ń kán ìbòjí, òrùn yìí, ó tó aṣọ gbẹ, a máa débẹ̀ lágbára Ọlọ́run, mo kí gbogbo alẹ́ nǹkan sí o. Let me crack on, and if I have the chance, I'll come back again and we have more discussion. Bye for now.